Ààrẹ Muhammadu Buhari ó ṣe àyípadà ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999. Àwọn nǹkan tí wọ́n yí padà àti àtúnṣe náà ó sì jẹ́ 16. Igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà Ahmed Idris Wase ó ní Ààrẹ Muhammadu Buhari ti buwọ́lu àwọn àtúnṣe 16 òfin tó wà nínú ìwé òfin ti ọdún 1999. Wase tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe ìwé òfin Nàìjíríà tọdún 1999 ó kan sáárá sí Ààrẹ Muhammadu Buhari bó ṣe buwọ́lu àwọn àyípadà ọ̀hún. Ó ní àyípadà àwọn òfin yìí àwọn ìpínlẹ̀ yóò ní agbára sí ju ti àtẹ̀yìnwá lọ àti pé gbogbo agbára àti àkóso orílẹ̀-èdè Nàìjíríà kò ní wà lọ́wọ́ ìjọba àpapọ̀ nìkan. Lára àwọn òfin tí Ààrẹ Muhammadu Buhari ṣẹ̀ṣẹ̀ buwọ́lù náà ni èyí tó fi ààyè gba àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ètò ìdájọ́ ní ìpínlẹ̀ láti máa ṣe àkóso owó wọn fúnra wọn láì sí àṣẹ ìjọba àpapọ̀ nínú àti lábẹ́ àṣẹ gómìnà tí wọ́n bá dìbò yàn ní ìpínlẹ̀ wọn. Ó wòye pé 4 nínú àwọn òfin tuntun náà ó fi àyè gba àwọn dídín agbára ìjọba kù, ìyẹn agbára ìjọba àpapọ̀ kù láti ṣe ìṣàkóso lórí àwọn ìjọba ìbílẹ̀. Òfin mìíràn tó tún wà lára àwọn àtúnṣe tí Ààrẹ Muhammadu Buhari ṣẹ̀ṣẹ̀ buwọ́lù náà ni èyí tó fi dandan lé pé ẹnikẹ́ni tí ìlú bá dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ tàbí gómìnà ó gbọ́dọ̀ tètè yan kọmíṣánná tàbí mínísítà tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láàrin oṣù 2 tí wọ́n bá búra wọlé fún. Nínú oṣù kínní ọdún yìí ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ni wọ́n ṣe àtúnṣe àwọn òfin 35 tí wọ́n sì gbé ìwé ọ̀hún lọ sí iwájú Ààrẹ Muhammadu Buhari wípé kó buwọ́lù. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ 27 ló ti ṣe àyẹ̀wò ìwé òfin ọ̀hún tí wọ́n sì faramọ́. Àwọn tí wọ́n faramọ́ nínú àwọn ìgbìmọ̀ ọ̀hún ní 16 tó sì jẹ́ wípé ní ìgbẹ̀yìngbẹ́yìn wọ́n padà fẹnu kò wípé kí wọ́n ó buwọ́lu ìwé òfin ọ̀hún ni wọ́n ṣe gbé lọ sí iwájú Ààrẹ Muhammadu Buhari. Àmọ́ báyìí o, Ààrẹ Muhammadu Buhari ti buwọ́lu ìwé òfin àtúnṣe titun ọ̀hún títí ọdún 1999. Àwọn wọ̀nyí ni àtúnṣe tí Ààrẹ Muhammadu Buhari ṣe tó sì ṣẹ̀ṣẹ̀ buwọ́lù. Ní àkọ́kọ́, àtúnṣe òfin ọ̀hún òun ni rírí dájú pé ìjọba ń gbé ìgbésẹ̀ tó yẹ láti rí wípé oúnjẹ tó tọ́ àti èyí tó yẹ ni àwọn èèyàn ń jẹ tó sì pọ̀ lọ́pọ̀ yanturu. Ẹ̀kejì, láti ṣe àtúnṣe sí àṣìṣe tó bá wà lórí ààlà oríko ìjọba Nàìjíríà ìyẹn ní Àbújá. Rírí dájú pé tí wọ́n bá dìbò yàn ó fi orúkọ àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí mínísítà àti kọmíṣánná ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin láàrin oṣù 2. Ẹ̀kẹrin, fífi ààyè gba àwọn ìpínlẹ̀ láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún ara wọn kí wọ́n sì máa pín iná náà bẹ̀rẹ̀ sí àwọn ààyè tó bá yẹ ní ìjọba ìbílẹ̀ wọn. Yíyọ ẹ̀ka ìrìn àjò ojú irin reluwé kúrò ní èyí tí ìjọba àpapọ̀ yóò máa ṣòfin lé lórí. Pípààrọ̀ orúkọ ọgbà ẹ̀wọ̀n kúrò ní prison tí wọ́n sì máa pè ní correctional service àti yíyọ ẹ̀ka náà kúrò lábẹ́ èyí tó jẹ́ wípé ìjọba àpapọ̀ nìkan ló ní àṣẹ lórí rẹ̀. Láti fi àyè gba ìpolongo fún ipò akọ̀wé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀ka ìdájọ́ ìyẹn National Judiciary Council tí wọ́n bá fẹ́ gba ènìyàn sí ipò náà. Yíyọ ìgbà àti àsìkò tí àwọn ètò kọ̀ọ̀kan bá wáyé kúrò nínú iye àsìkò láti fi gbọ́ ẹ̀hónú ìbò àti àwọn ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí èsì ìbò. Pípa òfin tó fààyè gba ìwà títako ìwà ọ̀daràn tí wọ́n parẹ́ àti àwọn ìwà tí kò tọ́ ó fi mọ́ àwọn òfin pẹ́pẹ̀pẹ́ tó ń tako ìwà ọ̀daràn kí wọ́n parẹ́. Láti ṣe àmójútó àwọn tí wọ́n bá dìbò yàn sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ àti sí ti àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Fífi ààyè gba àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀ láti má lè ṣètò àti ná owó wọn fúnra wọn. Ṣíṣe àtúnṣe sí orúkọ ìjọba ìbílẹ̀ Ọ̀bíà àti àwọn nǹkan tó bá fi ara pẹ́. Ṣíṣe àtúnṣe sí orúkọ ìjọba ìbílẹ̀ Àtìgbò àti àwọn nǹkan tí ó bá rọ̀ mọ́. Àwọn ìwé òfin yìí ni Ààrẹ Muhammadu Buhari ṣe àtúnṣe rẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999
Ààrẹ Muhammadu Buhari ṣe àyípadà mẹ́rìndínlógún nípa rẹ̀, òun lẹ ti gbọ́.